ẹ̀yin olólùfẹ́ kí lẹ rí sí i, kí ló ń ṣẹlẹ̀ ṣẹ́ wá pa ẹ kújọ́ méjì mẹ́ta ṣàlàáfíà lẹ wà, báwo ni gbogbo nǹkan ṣe ń lọ ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi. Orí ètò yín náà la wà níbi tá a ti jọ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tí a gbọ́ àbí tá a rí àtàwọn èyí tó ṣẹlẹ̀ sí àwa gangan láti ilé iṣẹ́ Núwà Media, ilé iṣẹ́ tó máa ń fọ́n rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá ká ilé kákó. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ wa tí wọ́n ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Bí àpẹẹrẹ, mo wà ní ibùdó àṣà ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ tí ọ̀gá wa bàbá wa Délé Odùlé ní Òru nípínlẹ̀ Ògùn. Ibẹ̀ ni wọ́n ti gbà mí láyè lónìí láti ṣe kí lẹ rí sí lẹ́yìn tó jẹ́ wípé ẹ má ti jẹ ẹ jẹ́ kí n bẹ jàre, ṣe bẹ́ẹ̀ mọ̀ wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni wọ́n fi àmì ẹ̀yẹ fún mi nítorí ilé iṣẹ́ Núwà Media níbi tí a ti máa ń fọ́n rere àṣà. Bẹ́ẹ̀ náà ni lọ́pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ohun àṣà gbogbo lẹ máa rí ní ibí yìí. Tẹ́ ẹ bá fẹ́ gbọ́ ìtàn Yorùbá, tẹ́ ẹ fẹ́ mọ̀ nípa àwọn ìwádìí ohun gbogbo tí ó toro mọ́ ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe wa nílẹ̀ káàárọ̀ òjíire, kò síbi méjì tẹ́ fẹ́ lọ lẹ́yìn kẹ́ máa bọ̀ ní ibùdó àṣà ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ tí bàbá wa Délé Odùlé ní Òru ní ìpínlẹ̀ Ògùn. Kò ní ṣì rárá, tòsí ló wà. Àmọ́ kó má bàa dàbẹ́ ní wípé mi ò bá wa sọ nǹkan kan lénìí, eré náà la ní ká wá ṣe o. Wọ́n ní àwọn aláàfáà ni wọ́n dé, ló bá ṣàbẹ̀rẹ̀ sí ní fa àwọn àyà yẹn, lọ́jà ń ka àwọn kéwú yẹn lóríṣiríṣi. Wọ́n ní kò pẹ́ ni ẹni tó ṣáájú àwọn aláàfáà ìdé ló bá ki ọ̀bẹ mọ́lẹ̀, ló bá bẹ̀rẹ̀ sí ní dùn nǹkan kan tán ní àwọn òrí. Bó ṣe ń dùn yìí lọ ní ẹ̀jẹ̀ ṣe ń jábọ́, ló bá ní bàbá ṣọ́wọ́ yín lẹ̀ ń gé ni kí lẹ̀ ń pa tí ẹ̀jẹ̀ ń dànù. Ó ló bá sọ wípé ìgbà tí wọn ò lójú inú, wípé ṣé wọn ò mọ̀ pé ẹranko burúkú kan wà ní bóde ilé yẹn ni, wípé ẹranko burúkú yẹn ni òun dún nítorí arábìnrin kan tó ń bẹ nínú ilé. Ǹjẹ́ kí ló ṣe arábìnrin yìí? Wọ́n ní ó ti tó bí ọdún márùn-ún tí ó ti fọ́ lójú. Kí ló fọ́ arábìnrin yìí lójú? Wọ́n ní ọkọ arábìnrin yìí ni ó lọ gbá àwọ̀ ẹ̀gbẹ̀gbẹ́. Ẹni tó wá lọ gbá àwọ̀ ẹ̀gbẹ̀gbẹ́ pẹ̀lú yẹn jẹ́ ẹnìkan tó jẹ tẹ́lẹ̀ ẹkùn bákan àbí bóyá dẹ̀ ló lágbára ni. Ó ṣáà ní àwọn agbára kan tí ò bá tọlọ́run dọ́gba tó ń lò. Wọ́n ní ìyẹn ló bá de obìnrin yìí mọ́lẹ̀, ló ní kí ó má ríran mọ́. Ó bá fi àìsàn tí ò gbóògùn náà ló fi kan ọkọ fa tiẹ̀, obìnrin yìí náà fa tiẹ̀. Ṣùgbọ́n àwọn ẹbí obìnrin yìí nítorí pé wọ́n súnmọ́ Ọlọ́run ló bá ké lọ bá àwọn àáfàá. Ìyẹn làwọn àáfàá bá ki ẹran tí àwa ò rí, àwọn lọ́rí. Wọ́n ní ló bá kì mọ́lẹ̀, ló bá ju ẹran yìí. Ẹ̀jẹ̀ yẹn ni wọ́n ní wọ́n wá fi ṣe iṣẹ́ àdúrà tí ojú obìnrin yẹn fi là. Èyí dádì wa tó lọ gbá àwọ̀ ẹ̀gbẹ̀gbẹ́ ló bá ní àwọn ṣì ń bá tí wọ́n fà. Wọ́n ní wọ́n gbìyànjú títí wọn ò tí ì rí ẹ̀wọ̀n ìrí àìsàn tó ń ṣe wọ́n, wọn ò rí wò torí wọn ò tiẹ̀ lè tọ́ka sí pàtó pé irú àìsàn báyìí òun ló ń ṣe dádì wa yìí. Ẹ wá wo ìyàwó tí dádì wa lọ gbá àwọ̀ ẹ̀gbẹ̀gbẹ́ pẹ̀lú. Wọ́n ní kò sí nǹkan méjì tí obìnrin fífi ìyà tó tó yìí jẹ àtọkọ àtìyàwó. Wọ́n ní èyí ìyálé tó bá nílé, wọ́n nígbàrà tó ti wọlé ní ìyálé ti sọ pé kò ní rí ìdíjókòó. Ìyẹn bá bẹ̀rẹ̀ sí ní fi bí ata bí ogun bí nǹkan kan. Èyí ọkọ wọn nítorí pé ọkọ ò sọ fún pé òun ti níyàwó tẹ́lẹ̀ tóun ti bí àwọn ọmọ rọ̀gbàrọ̀gbà mẹ́ta kó tó di pé ó gbé òun wálé. Ìyẹn ló bí àwọn ọmọ mi wà ní inú tí àwọn ọmọ mi wà pé ní àwọn yóò ti mú ẹgbà tí ó tóbi, ẹgbà tí ìdí ẹ ṣe pọ̀pọ̀pọ̀, ṣe mọ ẹgbà tí wọ́n máa ń pè ní fọ́ka. Wọ́n lóun ní mọ́mí wa ló máa fi na àwọn méjèèjì, ó wá náà wọ́n tó gbogbo ẹ̀ wá ṣẹlẹ̀. Yín tèmi nílé, ẹ má bínú jàre, ṣé orí ń fọ́ mi ká gbórí wá ká bẹ́ẹ̀ ni, àbí ẹsẹ̀ ń dùn mí ẹgbẹ́sẹ̀ wá ká gé e dànù? Tó bá jẹ́ ìyẹn ni, kí lẹ fẹ́ ṣe, kí lẹ máa ṣe, àbí kí lẹ ti ń ṣe? Tá ẹ rí pé kàyéfì ńlá lélẹ́yìí, ohun gbogbo tẹ́ ẹ bá rí sí ẹ fi ṣọwọ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí ìtàkùn wa àti nọ́mbà wa gbogbo tí ẹ̀ ń wò lórí ẹ̀rọ yín. Fún gbogbo iṣẹ́ wa tá à ń ṣe ní ilé iṣẹ́ Núwà Media, ẹ kúkú mọ̀ iṣẹ́ wa pọ̀, gbogbo iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ pátápátá là ń ṣe. Bẹ́ẹ̀ náà là ń bá yín ṣe àkójọpọ̀ àwọn ìwádìí sínú fọ́nrán àti àwọn ayẹyẹ yín gbogbo tó jẹ́ wípé tẹ́ ẹ bá fẹ́ káwọn èèyàn máa wò ní bó ṣe ń ṣẹlẹ̀ yẹn, live streaming àbí live feeding, à ń ṣe méjèèjì. Tó bá dẹ̀ jẹ́ fẹ́ ká bá yín ka ni ká fi ṣe fọ́nrán ráńpẹ́ tí ò pọ̀, ìyẹn highlight, àsáré bá yín tó pọ̀ náà a máa ṣe gbogbo ẹ̀. Ó máa dùn mọ́ yín, ó máa sín pẹ́pẹ́ bí ọ̀rọ̀ ọ̀rẹ́ mi kan Bíọ́lá. Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi, mo fẹ́ fi yín sílẹ̀ sínú ìfẹ́ Ọlọ́run Elédùmarè. Ṣùgbọ́n kí n tó lọ, ẹ jẹ́ kí n rán yín létí wípé Aródú ni mò ń jẹ́, ọmọ wọn lówó òdùrú ajífẹ́pẹ́ ṣeré, ògbógbòǹdù ẹkùn ní mí, ọmọ ògbógbò máa fẹ́ràn, ọmọ àwà òṣùlé ní mí, ọmọ límẹ̀rẹ̀ ọmọ láàgbélù,
ọmọ bá rí jẹ àwọ̀ lámọ̀ ọmọ bàbá kan mi tútù tí jó ní fàìfàì ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ni mo wà yìí níbi tí odù bá ń délé ọmọ òdúlé tó ti fààyè gbà mí pé kí n ṣe ti ọ̀sẹ̀ yìí ní ibi ẹ̀yin èèyàn mi yàtọ̀ sí iléeṣẹ́ Núwà Media níbi tá a ti máa fọ́n rere àṣà àti ṣe Yorùbá tẹ́ ẹ bá fẹ́ mọ ohun tó ń pè ní Yorùbá gangan ẹ ṣáà máa bọ̀ ní ibùdó àṣà wa níbí ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ là ń pè ní Òrù nípínlẹ̀ Ògùn a máa ríra láyọ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ tọ́kì o ẹ má bá yànjà kẹ́ wo títì kẹ́ tó sọdá get a máa ríra wa láyọ̀ ó dìgbà kan ná àlàáfíà o. Núwà Media.